Orúkọ mi ni Owólabí Ọlátúndé Razak. Ẹ ṣé gan ni sà. Ẹ jọ̀ọ́ sà, kí la wá ṣe níbí báyìí lọ́jọ́ sòní sà? As you can see, a wá bá ọ̀rẹ́ wa, ọmọ ìyá wa, olólùfẹ́ wa, Alhaji Taye Currency Àkànjí Adébísí. Ọ̀kan lọmọ Nìbàdàn, a wá bá a ṣe ayẹyẹ ọjọ́ bíi 50 years. Ẹ ṣé gan sà. Currency òun ṣe olóore lọ́dọ̀ mi, ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi, ó ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ mi, ó dẹ̀ jẹ́ ẹnìkan tó dáa. Artist pọ̀, star pọ̀, èmi níbi iṣẹ́ tèmi náà star ni mi, star ń bá star rìn, ológo ń bólógo ṣọ̀rẹ́. Taye Currency jẹ́ ẹnìkan tó jẹ́ pé yàtọ̀ fún oore kíkọ, ọmọlúàbí ni. Ó mọ ilé mi, mo mọ ilé ẹ̀, ó mọ ìyàwó mi, ó mọ ọmọ mi, ó mọ ìyá mi, ó mọ ìyá ìyàwó mi, ó mọ bàbá mi. So kò ṣe just ordinary olórin all the way from Kwara State láti wá bá wọn ṣe ayẹyẹ. Bí mo dẹ̀ ṣe máa wá lọ́dọọdún nìyẹn. Látìgbà tí mo ti mọ Táyé kò sí ọdún tó máa ṣọjọ́ tó tèmi wá. Torí tèmi náà bá dagbá délẹ̀, ó pọ̀ nìyẹn. Taye Currency jẹ́ nìkan tí ó serious tó mọ tó ṣe. Olóṣèlú lèmi, olórin ni Táyé. Àìmọye olóṣèlú tó rówó tí kò mọ̀ lò, àìmọye olórin tó lówó tí kò rí lò. Taye Currency jẹ́ nìkan tó serious. Olófin dàbí báyìí pé wàhálà pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Olùkọ́ serious ni. Taye Currency is a good man, is a good musician. Oníkọ́ni sọ fún mi pé kí n fún lọ́ọ̀yà àdúrà, mo ti ṣàdúrà fún láàárọ̀ ìbọ̀ màá tó ṣe wípé Táyé máa wọ 60, ó máa wọ 70, ó máa wọ 80, ó wà mọ 90, yóò ṣe 100, ó máa ṣe 120 by the special grace of God. Ní agbára Ọlọ́run yóò pẹ́ láyé, àwa náà máa pẹ́ láyé, àjọba ara wa pẹ́. I wish him long life and prosperity. Ilé lóko lẹ́yìn odi ní abroad, ní London, America, ní France, ní Nàìjíríà, ní Ìlọrin, Kwara State tí èmi ti wá, àti nílùú mi bàbá ló mọ̀. Ẹ mọ̀ subscribe, kẹ̀dẹ̀ mọ̀ like Jídé Alára. Ẹ ṣé gan ni sà. Orúkọ yín lẹ̀ ń kọ sí fún gbogbo ará ilé sà. Ọlátúndé Razak ni orúkọ.